ìmáàmù tọ́lẹ́ẹ̀tì olórí ibú rẹ eré ibú lọ ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ eré ibú ni mẹ́ta. ọlọ àfin sọ̀hún ọlọ́dẹ kúnlẹ̀ bí ọ̀nà mẹ́ta yìí. bí tọ́wọ́ bá ti lọ àwa tá a bà tiẹ̀ jẹ́ lórí social media. ọba lọ́ni ló ń kúnlẹ̀ fún yìí o bàbá wa ló ń kúnlẹ̀ fún yìí o ìgbéraga òfò olórí ibú rẹ wá ń bẹ̀bẹ̀ káàkiri lórí social media kábíyèsí ẹ má bínú bàbá ti fọwọ́ wọ́nú ṣùgbọ́n ìní o ọmọ àlè ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ ọmọ àlè ni wọ́n gbé wá wò náà ní. wọ́n kọ̀ ọ́ lé bàbá yín ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìsìláàmù òrìbó lórí ibú rẹ̀ ṣe mú ẹ̀sìn ìsìláàmù dàgẹ́ o ìfẹ́ ń bẹ nínú ẹ̀sìn ìsìláàmù ẹ̀yin olórí ibú tẹ̀ ń bàjẹ́ rẹ̀ o ìwọ àti mufti wo ẹ ya wèrè o ẹ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wa Kéwú Gbàgòdì o. ẹ lọ kọ. àlàyé o. náà ẹ lọ kí. ìmáàmù tọ́lé àtìkọ́ ní ìwọ́n lókè tí ń kúnlẹ̀ fún bàbá wọn ọba lọ́rin. tọ́lẹ́tì nù. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní kúnlẹ̀ fún bàbá wọn ọba lọ́rin. ìhun náà ni. bàbá wọn ọba lọ́rin ṣéèwù wàláwù yá sí mú ká mìíràn náà. Ọlọ́run jẹ́ àrí pẹ́. orí àpèrè Ìlọrin tẹ́ ẹ wà kò ní gbóná mọ́ yín. àmín o. ẹ sì tún pẹ́ láyé ẹ ló sẹ̀mí dáadáa. àmín. lágbára ìlú Ìlọrin ò sì ní dàrú. àmín. gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ò ní bàjẹ́. àmín àṣẹ. olórí ibú lọmọ tí ń kúnlẹ̀ kí yín yé o ẹ fura o. ẹ fura ẹ fura ẹ fura. ọjọ́ wo ni chief ìmáàmù wa nílọrin bàbá wa ìmáàmù Bashir tó gbéṣẹ́ ọjọ́ wo ni wọ́n wà lórí mímbàrí tí wọ́n sì ń bú bàbá wọn ọba lọ́rin rí. kọjọ́ra wọn. bàbá wa ìmáàmù tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ yìí náà ọjọ́ wo ni wọ́n gorí mímbàrí tí wọ́n sì ń bú bàbá wọn ọba lọ́rin rí. kọjọ́ra wọn. nínú gbogbo àwọn àfọ olórí ibú tẹ́ ń da social media rú níbo ló ti rọ́mọ lọ́rin tí ń ṣe èrè nínú wọn. níbo kò jọra wọn rárá. wọ́n mọ tí wọ́n gbé dání Ìlọrin. bẹ́ẹ̀ni. ìwọ wà lórí mímbàrí ìmáàmù tọ́lé àti wọn ní bá wí ọ wà lórí mímbàrí ìwọ máa bú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọwọ́ àná lè dá níta ọwọ́ à ń kúnlẹ̀ fọba fún bàbá wọn bá lọ́rin àṣẹ ẹ̀ máa kúnlẹ̀ bó ẹ sọ ní káwọn ọmọ máa kúnlẹ̀ fáwọn òbí wọn l'Ógbómọ̀ṣọ́ àṣẹ wọn náà ń kúnlẹ̀ fáwọn èèyàn. ẹ wo lókè ẹ wo nǹkan ẹ wo ọmọ àlè ọmọ ìrankíran ọmọ ìrankíran abájọ tílé bàbá rẹ fi kọ́ wọn láwọn kọ́ pé ìsọmọlé àwọn. bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ẹ báwọn náà wọ́n gbé lọ kóòtù kéèké sọmọ ara àwọn kí lọ́kàn ti sọ pẹ̀lú. ó yẹ káwọn mùsùlùmí gẹ ó yẹ kójú ó tì wọ́n lórí ọ̀rọ̀ rẹ pé ilé bàbá rẹ wọ́n làwọn mọ̀ rí. wọ́n làwọn mọ̀ wọ́n ẹgbẹ́ wa wò ní o. ọwọ́ ń kúnlẹ̀ fún bàbá wọn bá lọ́rin. àsọmọ kúnlẹ̀. bàbá wa mufti tẹ̀ ẹjọ́ ń lọ yìí àwọn mọ àpọ́nlé ọba. bẹ́ẹ̀ni. àwọn mọ àpọ́nlé Yorùbá. àwọn mọ àpọ́nlé Kéwú. bẹ́ẹ̀ni. níbo ló ti rí bàbá wa alimiskin bilai tí wọ́n ti ń yẹ̀yẹ́ àwọn ọba kan káàkiri. kò jọra wọn rárá. sọ̀rọ̀ lórí bàbá wa Olúbàdàn bàbá sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ. bàbá mufti lọ bí òkú mọ̀mọ́ bàbá wa Wàsíù Àyìndé ìgbéraga gun bàbá wàhálà dé ṣùgbọ́n bàbá wa mufti sì tún ṣe wáàsí ń bẹ̀ wọ́n ní àwọn ń pè èèyàn sínú ẹ̀sìn ni àwọn ọ̀gbọ́lọ̀ hùwà tí mùsùlùmí ó tó fi fọ́nká. bẹ́ẹ̀ni. olórí ibú rẹ eré ibú lọ ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́. eré ibú ni. ìmáàmù tọ́lẹ́ẹ̀tì. tọ́lẹ́ẹ̀tì àbí tọ́lẹ́ẹ̀tì. ọba lọ́ni ló ń kúnlẹ̀ fún yìí o bàbá wa ló ń kúnlẹ̀ fún yìí o bàbá wa Sùlù Gàmbàrí Sùlù Kànáírì ló ń kúnlẹ̀ fún. o sì lè kúnlẹ̀ fún Ṣọ̀ún kí ló jẹ́ kí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló jẹ́ kí wọ́n yan ìmáàmù mi láàfin. sórí pé Gandhi sórí pé bàbá wa Ọláoyè Afọlábí Òrùmọ gẹ́gẹ́ sórí pé ẹni tó ń lọ́pọlọ ni. ìlú fẹ́ lóye. sórí pé àwọn Ọ̀yọ́ kò lórí ìmáàmù gbogbo òmúra rẹ pé wọ́n yọ mí ọwọ́ múra sáwọn yọ wọ́n sọ ọ́ di minority nílùú. ìyá ti tán lù ú wọn náà ti mọ pé ó ti tán lù ú. ọ wà láàfin èèyàn ọlọmọkà ọ̀dágbére wọ́n wá dé gẹ́gẹ́ bí olóyè tó wà important láàfin olórí ẹ̀sìn ìsìláàmù wọ́n bá sọ fún ọ wípé sọ yín kọ̀ọ̀kan yẹn kó o dágbére fún mi kó o tó lọ ìwọ ní tẹ́ ẹ bá fẹ́ rìnrìn àjò ẹ̀sìn ẹ̀yẹ dágbé kò nídìí kẹ́ ẹ dágbére fẹ́ni kankan lẹ́yìn ara lè yín sọ ọ dágbére fáwọn ìyàwó rẹ̀. ṣé ẹ sẹ́kọ̀ dágbére fún ìyá àti bàbá rẹ̀ náà ni kájẹ̀ pàwọn ará kan yọ kájẹ̀ yípo dágbére fọ́ba. ìgbéraga òfò olórí ibú rẹ̀ wá ń bẹ̀bẹ̀ káàkiri lórí social media kábíyèsí ẹ má bínú bàbá ti fọwọ́ wọ́nú ṣùgbọ́n ìní o ọba fẹ́ kọ́ tán wàá lọ àfi kí wọn lọ máa lọ kúnlẹ̀ bí ọ̀nà mẹ́ta. ọlọ àfin Ṣọ̀ún ọlọdẹ kúnlẹ̀ bí ọ̀nà mẹ́ta yìí. bí tọ́wọ́ bá ti lọ àwa tá a bà tiẹ̀ jẹ́ lórí social media yẹn ahọ́n ní ìyá láyé mọ̀ a fẹ́ bẹ̀rẹ̀ sí ọ ni. ọmọ àlè ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ. ọmọ àlè ni wọ́n gbé wá wò náà ní. wọ́n kọ̀ ọ́ lé bàbá yín
ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn ìsìláàmù òrìbó lórí ibú rẹ̀ ṣe bú ẹ̀sìn ìsìláàmù dàgẹ́ o ìfẹ́ ń bẹ nínú ẹ̀sìn ìsìláàmù ẹ̀yin olórí ibú tẹ̀ ń bàjẹ́ rẹ̀ o ìwọ àti mufti wo ẹ ya wèrè o ẹ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wa Akéwì Gbàgòdì o ẹ̀yin Ògbómọ̀ṣọ́ wà ní sọ fún yín jù bá ń lọ gbogbo ẹni tí ọba ti pọ́n ọba wa lé nílẹ̀ Yorùbá ó ṣe àgbákò tiwa. ó ṣe àhàn ní gbẹ́gẹ́dẹ́ mọ̀. ẹ sì mọ́ fọ́ wàláyà ní kú báyìí. Insha Allah Ọlọ́run bẹ lẹ́yìn tí a náà. àwọn ò ní sọ jù bá ń lọ ire o.